Oh yes, àtúntì dé sẹ́ Múyìwá ọmọ Adémọ́lá ló tún gbé sinimá èdè ORI ní May 1st ní gbogbo cinemas. Let's go there. Orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á dẹ̀ sọ̀rẹ́ àtètè jí o mo ní mo bá rí mi mú orí mi sọ̀rẹ́ fún mi o kórí mi lànà ire kẹ̀dá mi gbé mi kí n dẹni ńlá ni kí n rí bá ti ṣe kí n rọ́nà gbé ìgbà káyé kó yẹ mí dandan káyé dára fún mi o. Orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ dandan kó rí mi sọ̀rẹ́ àti tí o mo ní mo bá rí mi mú pé kó rí mi sọ̀rẹ́ kẹ́dá mi lànà ire kẹ́dá mi gbé mi kí n dẹni ńlá ni kiri bá ti ṣe kí rọ́nà bí ìgbà káyé kó yẹ mí dandan. Múyìwá Adémọ́lá ọmọ wọn lábẹ́ òkúta ó tún gbàrà tuntun yọ gbàràdá ọmọ alára ńlá ní May 1st orí ni Múyìwá gbédè ní gbogbo sinimá ló ní kí gbogbo wa jáde ká túyàyà kí gbogbo wa lọ sí sinimá ká lọ sí sinimá ká lọ wo orí Múyìwá o ní May 1st orí mi ṣègbè lẹ́yìn mi. Orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ orí mi tètè sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ ẹ̀dá mi á sọ̀rẹ́ orí mi á sọ̀rẹ́ ní gbogbo sinimá àtètè jí o mo ní mo bá rí mi mú produced by Múyìwá Adémọ́lá orí mi sọ̀rẹ́ kẹ́dá mi lànà ire kẹ́dá mi gbé mi kí n dẹni ńlá ni directed by Múyìwá Adémọ́lá kí n bá ti ṣe kí rọ́nà bí bàtà yìí kò yẹ mi Tọ́pẹ́ Adébáyọ̀ orí mi ò tètè sọ̀rẹ́ o. Ṣọlá Ṣóbọ̀wálé ó ṣe bẹ̀bẹ̀ nínú orí ó ṣe bẹ̀bẹ̀ Ọdúnládé Adékọ́lá ó fakọyọ nínú orí ó fakọyọ Fẹ́mi Adébáyọ̀ ó ń dàsíá nínú orí ó ń dàsíá Tóyìn Abraham Ajéyẹmí màmá ire ó ṣe bẹ̀bẹ̀ Ibrahim Shatta tápà lè ń pé ó fakọyọ Lateef Adédìméjì Ṣéhù ni mò ń ké sí ó ń dàsíá Ọmọwùnmí Dàda Pretty Lady tiwa ó ṣe bẹ̀bẹ̀ Délé Odùlé Legend ṣe bẹ̀bẹ̀ ó ṣe bẹ̀bẹ̀ Ṣèyí Ṣódùnkẹ́ ó dàsíá Yomi Fáṣínláṣó wọ́n fakọyọ ó fakọyọ Yínká Ayéfẹ́lẹ́ bàbá ọjà ó dàsíá Ganiu Nọ́fíù bàbá Alápínì ó fakọyọ Jọkẹ́ Múyìwá o wọ́n ṣe bẹ̀bẹ̀ ó ṣe bẹ̀bẹ̀ Bọ́sẹ̀ Akínọlá o wọ́n dàsíá ó dàsíá Rúkàyà Ìbàdàn wọ́n ṣe bẹ̀bẹ̀ ó fakọyọ Ọpẹ́yẹmí Ọláníyì Ọlọ́yọ̀ ó fakọyọ directed by Múyìwá Adémọ́lá mi ó dàsíá Adébáyọ̀ Tìjání ó fakọyọ Tọ́pẹ́ Adébáyọ̀ wọ́n fakọyọ ọ̀pọ̀lọpọ̀ òṣèré nínú fíìmù orí wọ́n ṣe bẹ̀bẹ̀ orí máa jáde May 1st mo tún sọ ní gbogbo sinimá ká lọ wò Ọdúnládé Adékọ́lá ọmọ yín ni mo tún sign out. Money.